ẹ mọ̀ kúrọ̀ lẹ́ ẹ káàsán ní àbì kan ẹ sì kú ojúmọ́ nígbà àbòmí torí pé àdìtú òun náà lọ̀rọ̀ ọlọ́run ọba mi ó sì ṣe bó ṣe wù ní àwọn kan wà níbì kan tó jẹ́ pé lẹ́sìn ṣú báyìí àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń jí àwọn kan wà lọ́sàn-án oòrùn mú káàkiri ní gbogbo ìlú mi lórílẹ̀‐èdè bòmí ká wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àláwùrà ọba tí ń jẹ́ èmi ni ọba tí ń bẹ ká tó máa bẹ Èdùmàrè tí ó máa wà nígbà tẹ́nìkankan ò bá sí mọ́ ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibi tí ẹ bá wà tẹ́tí ń bá wa pàápàá ọmọ Odùduwà ọmọ káàárọ̀ oòjíire bàbá ọ̀rọ̀ àgbà ti tó kalẹ̀ bí ọ̀wàrà òjò mo mú nǹkan pàtàkì kan wá fún yín lénìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ àwọn àràkà tí wọ́n ń dá ó lágbára ṣùgbọ́n wọ́n tá a bá ti ẹ̀sìn bọ̀ nígbà míì ó tún máa ń lágbára màá parí ọ̀rọ̀ yìí nílẹ̀ Yorùbá lọ́kàn àti tèmi ṣùgbọ́n àwọn èèyàn wà nílé pẹ̀lú mi níbi tí wọ́n lè bá mi dá sí ọ̀rọ̀ náà ẹ jọ̀ọ́ ta ló lọ́mọ ta ń lọ́mọ ta lọ́kọ ta lọ́kọ ókè ẹ jẹ́ kí n gbé báyìí àti mẹ́ni ó lọ́mọ ìbéèrè náà lọ báyìí bóyì ṣe lọ náà ojú wípé a ní èèyàn kan ó súnmọ́ mi pẹ́kípẹ́kí bí iṣan ọrùn kí ló dẹ̀ ṣẹlẹ̀ ó níyàwó ni o ìyàwó yìí sì ti bí ọmọ kan fún un ṣùgbọ́n nínú ìrìn àjò a gbọ́ wípé ọmọbìnrin yìí ó ti ní ọkọ kan tẹ́lẹ̀ tí ò lọ́mọ nínú ìdílé yìí ó sì ti fi ọkọ yìí sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti pé ọdún 18 years ago the woman was divorced after the wedding when there's no children ó wá pàdé ọkùnrin míì tó ti bímọ fún un ṣùgbọ́n nínú ìjọ tí ọmọbìnrin yìí ń lọ bóyá ó fẹ́ kí ẹnìkan ok ẹ jẹ́ n gbé báyìí bóyá fẹ́ fi joyè torí ọ̀pọ̀ ìjọ wọn máa fẹ́ fún obìnrin míì lóyè ṣé ẹ mọ̀ pé ọba ò kì í fòlò sí joyè ẹni ó bá lówó náà wọ́n èjoyè àìmọye balógun àdínì àìmọye bàbá àjọ nínú àwọn ìjọ oríṣiríṣi náà ní í ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire the Bible say àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ míì dá wọ́n mú wọn ti yọ mọ́ra wọn káàkiri ọ̀pọ̀ ìjọ ẹ lè foyún ṣègbéyàwó ńbẹ̀ o à ń bọ̀ lórí ìyẹn tó bá dọjọ́ iwájú bàbá ẹ kújọ́ mẹ́ta sà ẹ dákun tí mo là á lẹ̀ yìí ta lọ́kọ torí pé ìyá obìnrin yìí ó ní ìyàwó àmì ọkùnrin yìí ok obìnrin ti ní ọkọ kan tẹ́lẹ̀ kò sọmọ ńbẹ̀ ṣùgbọ́n sìn ó ti kúrò lọ́dọ̀ ẹnìyẹn ó bá fẹ́ ẹlòmíì tó fẹ́ yẹ ó bọ́mọ pàdé ńbẹ̀ nínú ìjọ tó ń lọ òun ni wọ́n ti sọ fún wípé kó padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ẹ dákun ta ló lọ́kọ àbí ta lọ́kọ nínú àwọn méjèèjì. ẹ ṣe o bàbá mi ní tó ṣẹlẹ̀ ní pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbà tèmi máa sọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọdún 18 ṣọmọdé ọdún tó bá jẹ́ pé onítọ̀hún fẹ́ lọ́kọ láya tó dẹ̀ di pé kò sọmọ tán kò láàárín wọn gẹ́gẹ́ bí àṣà Yorùbá ní ilẹ̀ tiwa káàárọ̀ oòjíire ó ti dágbére kó ń bẹ̀ nìyẹn ibi tó bá dẹ̀ ti dágbére kò tó ń kí wọn káàárọ̀ ń bẹ̀ mọ́ ṣùgbọ́n tí mo mọ̀ ní pé bẹ́ẹ̀ pọ̀ ọkọ náà ti níyàwó tiẹ̀ tó ti bímọ tóun náà dẹ̀ wá rí ibi tọ́lọ́run ti ṣọmọ fún kò lẹ́tọ̀ọ́ láti lọ bẹ́ẹ̀ nìkan Ọlọ́run gan ò fẹ́ ẹgbẹ́ ní kí náà pè ní àjọ reconciliation àbí kí lẹ pè. ọ̀dà bàbá wa àwọn ìjọ ní àpè ní reconciliation pé kó lọ settle pẹ̀lú ọkọ rẹ̀ àárọ̀ bàbá wa sọ́mi àwọn náà ni mo bá lálejò ní èdè tí wọ́n bá dá sí ọ̀rọ̀ ẹ jẹ́ tí n kọjá sọ̀rọ̀ bàbá mi kejì kí ẹ kàn gbọ́ ní ṣókí torí àkókò bàbá mi Adékúnlé rìtáyà Air Force làwọn ẹ jẹ́ káwọn náà dá sọ̀rọ̀ yìí. tó adúpẹ́ ẹ kú ìrọ̀lẹ́ gbogbo ẹ̀yin tá ń gbọ́ ètò yìí ètò tó dùn tó kọ́ni lọ́gbọ́n gidi gan ni ọ̀rọ̀ àgbà ni
Gẹ́gẹ́ bí òye tèmi, ẹni tó ní ọkọ, ẹni tó níyàwó ni ẹni tó sanwó orí ìyàwó nígbà tí wọ́n gbéyàwó, tó san bride ride ẹ̀, bóyá in a custom, traditional or in an English way, tó dẹ̀ tí àwọn family dẹ̀ mọ̀ pé yes ẹni táwọn fún ní ìyàwó nìyí, òun ló ní ọkọ o. ṣe rẹ́ nìkejì tó kò bímọ sílé ọkọ àkọ́kọ́ tó tọ́, ọlọ́run ló mọ̀ yẹn, bẹ́ẹ̀ tí ibi kejì tó lọ tọ́lọ́run wá dá lóhùn yẹn, bàbá ọmọ ni o, kì í ṣe ọkọ. ó dà bàbá, tí ẹnìkejì yẹn náà tó bá jẹ́ pé ó máa nàrọ̀ náà ti san owó orí rẹ̀ kí lẹ fẹ́ ṣe. Ṣeun, tó bá jẹ́ pé ẹnìkejì náà tí wàá san owó orí tí àwọn family dẹ̀ mọ̀ in a rightful way, ní ọ̀nà tó tọ́, òun lọ́kọ o. ṣe mọ̀ wípé tí ìyá yìí bá dàgbà, tí ó bá lọ síbi àgbáre, ṣe mọ̀ pọ́ ọmọ tiẹ̀ náà ó ti dàgbà, àbí táwọn bàbá yìí méjèèjì bá wà nílé, ta ló yẹ kó sin òkú? tó ṣe rí àwọn Yorùbá máa ń sọ ọ̀rọ̀, a máa ń pa lówe, wọ́n á ní ọlọ́mọ ló lọ́kọ, ọlọ́mọ ló láyé, ọlọ́mọ ló láyé, tó ọlọ́mọ ló lásìkò, Ọlọ́run kò ṣe wá ní abiyamọ. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu àwọn èèyàn, ẹ mọ̀ pé mi ò kì í fẹ́ dá yín lágara, ọ̀rọ̀ sì kù tá a máa sọ, ṣùgbọ́n o ní tèmi o, èmi ó sọ fún yín wípé ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́, àtọmọ àti bàbá kejì, ẹ̀dì Ọlọ́run ní Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí, Ọlọ́run ló ní gbogbo wa o. ṣe rí àwọn ìgbéyàwó kan ń bẹ nílẹ̀ káàárọ̀ oòjíire, bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹni sùúrù o, especially ẹ̀yin pásítọ̀, ẹ má jẹ́ àbá nǹkan jẹ́ òun, ẹ jẹ́ a wà nípò ká tún ṣe, torí wípé bá a bá tún ṣe òun ló le tò. ẹni ó kúrò nílé ọkọ fún 18 years, ọdún 18, dájúdájú ọkọ tí bí ó ti níyàwó mi, ṣé ìyá yóò ṣe wọ́n ń ríra ní àbóṣẹ̀ máa padà lọ máa bí ọkọ, àárín yẹn á nítumọ̀, á fún yín lọ́jọ́ iwájú. àmẹ́lẹ́ tó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin náà kàn bá ti ẹ bá mi rò ó, ẹ dákun ẹ lè súnmọ́ mi bí iṣan ọrùn, ṣé kó dúró ti ìyàwó ni àbí kó máa lọ? torí pé ìyàwó pé ọkọ tó bímọ fún, ó ní wọ́n ní kó lọ ṣe reconciliation, ibi tó ń ti ń bọ̀ kó padà bẹ̀, torí pé ibi tó dúró sí òun kì í ṣe ilé ọkọ rẹ̀. ẹni yìí dẹ̀kẹ̀ rí, ó ti bímọ fún, ta ń lọ́kọ. ẹ̀yin náà èrò lọ́dọ̀ yín, kẹ́ ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08060974167, lẹ́ẹ̀kan sí 080974167. Fẹ́mi, ó dọ̀bì àbọ̀ bóò ni ìwọ náà ju kankan lẹ̀, ta ni yasọ, ta ló ní ọmọ, ta ló ní ìyàwó? ẹ̀yin mọ̀ bàbá, ẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lè sọ pé ẹnu àgbà lóbi tí gbó. àwọn bàbá ti sọ̀rọ̀ síwájú, bàbá ṣọ́míṣọ́mí ti sọ̀rọ̀, retired Air Force náà, àwọn náà ti sọ̀rọ̀, Adékúnlé. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn Yorùbá, a mọ̀ pé ẹni tó sanwó orí ìyàwó òun ló ní ọkọ, ló ní ìyàwó. tó kó agbọ̀n, tó kó gbogbo ẹ̀ wá, tó kó rógbó, tó kó bì wá, òun ló ní ká sọ. ṣùgbọ́n tá a bá ní ká wá túlẹ̀ ńlẹ̀ Yorùbá, ọlọ́mọ ló ní gbogbo rẹ̀ o. torí tó bá dọjọ́ iwájú, màá sọ̀tàn kan fún yín, ìṣẹ̀lẹ̀ nílùú Ìjẹ̀bú, màá fún yín tó bá yá. mo wà ń bẹ̀, kódà èmi mo MC, tó bá yá màá jù fún yín torí àkókò. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, Olúwa dúró tì yín o. bàbá rọ̀gbà ń kí n wípé dídùn náà lọ́sàn-án máa ń so, ayé yẹn aládùn, ọ̀rọ̀ yẹn ó sì dayọ̀, bẹ́ẹ̀ ni ó máa rí. ilẹ̀ Yorùbá kò ní dàrú, kàbí tí ọ̀rọ̀ kan ń bọ̀ tẹ́ ẹ máa gbọ́, yóò kí o. ẹ ṣé gan bẹ́ẹ̀ ni ń tẹ́tí sí wa.